ọkùnrin kan lákìímù akíìmù ẹnu gọ́ngọ́ ò ṣe é mu súùtì akíìmù kí àwọn ọmọ ọlọ́mọ ní ìkìkìkì o ọmọ ìyá méjì ní akíìmù fún lóyún lẹ́ẹ̀kan náà tẹ̀gbọ́n tàbúrò ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ìyún ọ̀tí ẹ̀ wá dùn ní jọjọ èyí tó tún wá jẹ́ àbúrò ó tún wá ṣẹ́yún fún un lẹ́ẹ̀mejì ọmọ 17 years akíìmù àti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wọ́n ṣẹ́yún fún ọmọ yìí lẹ́ẹ̀mejì ẹ wò ó ibi afẹ́ tẹsẹ̀ bọ̀ yìí yóò gùn gbànàgbànà bí okùn ṣòkòtò á gbé wọn sórí láìfù báyìí láìpẹ́ yìí ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbálàyé bíi ẹ̀yìn. bàbá ọmọ mi fún èmi àtàbúrò mi lóyún bàbá ọmọ mi fún èmi àtàbúrò mi lóyún. bàbá ọmọ ẹ fún ìwọ àti àbúrò ẹ lóyún. bẹ́ẹ̀ni. báwo ló ṣe ṣẹlẹ̀. ó ń gbé lọ́dọ̀ ẹ ni. báwo ló ṣe dọ́dọ̀ ẹ kí ló kọ àbúrò ẹ kí ló kọ bàbá ọmọ ẹ. sarah ọbẹ ni orúkọ àbúrò mi orúkọ bàbá ọmọ mi akeem akindele. kì í báwo ló ṣe dọ́dọ̀ ẹ. èmi ni mo bá wáṣẹ́ sí sáìdì ọ̀dọ̀ bàbá ọmọ mi pé kó máa ṣiṣẹ́ ń bẹ̀ so ó dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ìgbà tó yá ni bàbá ọmọ mi ní pé kó wá gbé ní ọ̀dọ̀ tòun so a lè máa ráyè lọ sí ibiṣẹ́ tóun bá rí ní pé kó má ṣiṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mọ́ so àti ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ sí ní gbé lọ́dọ̀ ẹ̀ tọ́jú ń sunú orí inú ilé yàrá kan náà àti orí bẹ́ẹ̀dì kan náà bọ̀ ìgbà tó lóyún wọn jẹ́ ká mọ̀ pé bàbá ọmọ mi ló ní oyún. àbúrò àti ọkọ tó fẹ́ tó jọkọ̀ àfọ́sẹ́nu ẹ̀ wọ́n jọ ń sunú yàrá kan náà orí bẹ́ẹ̀dì kan náà. bẹ́ẹ̀ni. àbúrò ẹ̀ yẹn ké dàgbà ń tiẹ̀ ọmọ ọdún mélòó ni. 16 sí 17 gbà. nígbà yẹn ní 2022 àbí. bẹ́ẹ̀ni. ṣe táìmù yẹn kè tí ì ní bí oúnjẹ ọmọláyà nǹkan. ó ti ní gbogbo ó ti dàgbà dáadáa. ó wá jẹ́ kóhun àti ẹni tó fẹ́ tó jẹ́ boyfriend ẹ̀kọ́jọ́ máa sùn lórí bẹ́ẹ̀dì kan náà. bẹ́ẹ̀ni sá. ok lẹ́yìn ìgbà yẹn kí ló wá ṣẹlẹ̀. bàbá tí ń bẹ ńlẹ̀ yìí ẹ gbọ́ sẹ́yìn náà lè ṣe ẹni tẹ́ ẹ fẹ́ tọ́jà fẹ́ sọ́nà kẹ́ ẹ wá má burú yín obìnrin kan tó ṣe ṣìkìṣìkì dáadáa kẹ́ ẹ wá fi tì í pé ẹjọ́ máa sùn ní yàrá kan náà lórí bẹ́ẹ̀dì kan náà ọmọ tí wọ́n jọ bí gan tó jọmọ ìyá méjì tó jọkùnrin àtobìnrin ó ní ọjọ́ orí tí èèyàn sọ pé èyí méjèèjì ẹ̀ lè sùn lórí bẹ́ẹ̀dì kan náà mọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ní dẹ́sí ọmọ tí ìyá kan náà bí tó jọkùnrin àtobìnrin abọ̀sìnbọ́ sí ọmọ tí èé sọmọ ìyá rẹ̀ ọ̀yá. wọ́n pè wá ipò lóyún ṣá aṣáàǹtà ló lóyún jẹ́wọ́ fún wa létà ló ní kò lóyún mọ́ wọ́n dẹ̀ ti padà lọ àbọ̀ tó yìn bọ̀ mọ yí èyí la ẹ̀ṣẹ̀ mọ́ àmọ́ làṣírí yẹn ṣẹ̀ṣẹ̀ wá sí pé bàbá ọmọ mi ló ní àwọn oyún yẹn àti tó ní fún gbẹ̀yìn tó bí fún yìí bàbá ọmọ mi. àwọn oyún mélòó ló ti ṣẹ́ sẹ́yìn. méjì ẹlẹ́kẹta ló bí. ta ló ṣẹ́yún fún un. takọ́kọ́ yẹn bàbá ọmọ mi àti ìyá ọmọ mi òun ló náà ṣe fún àánú náà ṣe fún. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì wọn mọ̀ ń pa ẹ̀ òun ló daṣẹ́ fún rẹ̀. àtọkọ àti bàbá ọmọ títí ẹ. bẹ́ẹ̀ni. ok ẹlẹ́ẹ̀kẹta ló wá bí àbí. ẹlẹ́ẹ̀kẹta yẹn ló wá bí. mọ́mì yín ńkọ́. wọ́n sí nàìjíríà báyìí. níbo náà wà. wọ́n wà ní Cairo. kí ló kọ mọ́mì yín. Grace Abídèmí Ọbẹ. dáàdì yín ńkọ́. wọ́n wà ní Ìdíròkò. kí ló kọ wọn. Joseph Ọbẹ. ṣé ìyàwó mélòó dáàdì yín fẹ́. méjì. kí ló tẹ̀ ẹ̀ gbé ọ̀dọ̀ dáàdì yín. agbébẹ̀ bọ́ agbébẹ̀ lọ títí ìgbà tí bùkátà pọ̀ wọn dẹ̀ fi bẹ́ẹ̀ ráyè tì wá. wọn ráyè tì yín. agbára ò sí fún wọn láti fi ṣe nǹkan tí ó yẹ kí bàbá ṣe lórí ọmọ kò. iṣẹ́ wo ni Akíndélé ń ṣe. ìyá tó jẹ́ bàbá ọmọ ẹ. ó kàn ń ṣiṣẹ́ ó ń ṣe salary work ibi tó wà ń sìn àwọn tó ń ta provision ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ báyìí. náà tó wọ̀ tí wàá bímọ báyìí ní ìsìn àbúrò náà ti bímọ àbí. bẹ́ẹ̀ni. fọkùnrin kan náà. bẹ́ẹ̀ni sà. àbúrò ẹ tó ń sọ ọmọ ìyá ọmọ àbálẹ̀ méjèèjì. ọmọ ìyá ọmọ bàbá àbí tẹ̀lé ẹ̀ tán bí tẹ̀lé. Akíndélé gbìyànjú o náà tó wọ̀ tí wàá bímọ àbúrò ẹ náà ti bímọ kí ló tó gbélé ọkọ tiẹ̀ tí ó jẹ́ ń tó fún ẹ lóyún. mi ò ní gbé lọ́dọ̀. kí ló dé. ibẹ̀ náà ni mo ń gbé tẹ́lẹ̀ kó tó di pé mo wá sí Ìbàdàn but on take care mi kò nǹkan tó yẹ kó ń ṣe ṣe. bí kíni. èyí oúnjẹ mi kiri oúnjẹ jẹ èyí àti sọ pé bí àwọn fẹ́ ra aṣọ fọ́mọ àbí aṣọ fún yàrá àbí ìtọ́jú ìyá mi rẹ ní tì wọn ṣe kankan. ìyá ọkọ ẹ ńkọ́ tó lọ ṣẹ́yún fábùrò ẹ ńkọ́. wọn wà ń bẹ. kí ló kọ ìyá ọkọ ẹ. Kẹ́mi Akíndélé. àbúrò ẹ ń sìn mo ló ń wà. ó wà ní Ìdíròkò yẹn ló rẹ́ǹtì lé sígbà tó dé padà. àtiwọ́ tó bímọ àtàbúrò ẹ tó bímọ nǹkan kan ní yóò gbé lọ́dọ̀ Akíndélé tó fún yín lóyún. rárá. wáyà tẹ́ ẹ̀ gbé ń bẹ̀. ìgbà tẹ́mi dé padà ọ̀dọ̀ ẹni mo dé sí lẹ́kọ̀ọ́ so after ìgbà tí dáàdì ẹ wá kú ní April tí ìyá yẹn padà bọ̀ ní Badagry máa ní pé máa lọ bá ìyá yẹn ní Badagry. ìyá wo. ìyẹn ìyá wa bàbá ọmọ mi ní pé kájọ máa gbé papọ̀ ní Badagry
tó mo á kúrò lọ́dọ̀ bàbá ọmọ mi mo á ń gbé pẹ̀lú èmi àti ìyá bàbá ọmọ mi wá jọ ń gbé papọ̀ títí mo fi bímọ. ok ìgbà tó wá bímọ wá ń kọ́. a ṣe jọ ń gbé papọ̀ ńgbà tí mo bímọ náà after yẹn ni mo bí a kó ń bẹ. torí pé wọn ò tọ́jú ẹ àbí. bẹ́ẹ̀ni. ọkọ tó fún ẹ lóyún ń kọ́ kí ló tó wọn ò tọ́jú ẹ. mi mọ̀ wọ́n máa ní pé kò sówó lọ́tàn ṣe iṣẹ́ ò lòun ń ṣe. kò sówó lọ́wọ́ ṣùgbọ́n lè fẹ́ méjèèjì lóyún. bẹ́ẹ̀ni sà. kí ló wá fẹ́ báyìí. mi ò mọ etí mo fẹ́ ṣe ń bẹ̀ because kò sí owó kò dẹ̀ síṣẹ́ kan tí mò ń ṣe mi níṣẹ́ tí mò ń ṣe bọ̀ mo nídìí owó so wọ́n á bá mi sọ pé àwọn bá mi ríṣẹ́ kan. ta ló bẹ ríṣẹ́. ẹ̀gbọ́n mi pé àwọn bá mi ríṣẹ́ kan so màá ń pé bọ̀ mi nílé gbọ́mọ lọ àwọn ọmọ bí màá ṣe bí a máa lọ gbé ọmọ fún ìyá bàbá ọmọ mi ń pè máa lọ gbé fún. màá rò pé àwọn tí ò take care mi ó lè pé ó ní bọ́ ṣe bí wọ́n ṣe pẹ̀lú mi kó tó di pé mo kó ń bẹ̀ ni màá lọ gbé ọmọ fún. ọmọ oṣù mélòó ló fẹ́ lọ gbé kalẹ̀ fún wọn. oṣù kan àtọ̀sẹ̀ méjì. ọmọ oṣù kan àtọ̀sẹ̀ méjì. ṣé ọkàn tiẹ̀ gbọ́mọ yìí kalẹ̀. ọkàn mi ò gbé kalẹ̀ so mi wàá mọ bí mo fẹ́ ṣe. mọ́mí yóò sì sí nàìjíríà wọn báyìí. mọ́mí ò sí nàìjíríà. dáàdi yín ò sì dá sí yín. bẹ́ẹ̀ni sà. dáàdi yín níyàwó mi. bẹ́ẹ̀ni sà. ṣé mọ́mí yín níyàálé. bẹ́ẹ̀ni sà. ṣèyàwó kejì náà ti bímọ. ìyàwó kejì ó ti bímọ. Victoria. sà. kí ni ìwọ náà ń wò tí Akíndélé fi fún àbúrò ẹ lóyún tó tún fún wọn náà lóyún. èmi ò mọ̀ pé fún ti bá yẹ pé tó yẹ pé àkọ́kọ́ tó lóyún fún yẹn oyún àkọ́kọ́ tó ní fún ká ní mo gbọ́ pé òun ló ní oyún tó yẹ pé wọ́n padà àbọ̀ tó yàn ọ̀hún cover secret yẹn láàrin wọn ń pé mo padà gbọ́ pé òun ló ní mi nífẹ̀ẹ́ mọ́. ò ní fẹ́ mọ́. bẹ́ẹ̀ni. ṣé ìwọ náà ti ṣẹ́yún fún rí. rárá mi ṣẹ́yún fún. ẹ̀kan tó wà kọ́ lóyún náà nìyẹn. bẹ́ẹ̀ni. àwọn tẹ́jọ́ ń ṣe bọ̀ ẹ́ ń dọ́gbọ́n sí i ni. mi ṣẹ́yún rí. o lóyún fún o lóyún rí o tí lóyún rí. àbúrò ẹ tó lọ fi sí Sarah òbí àbí. bẹ́ẹ̀ni sà. tó lọ fi sọ́dọ̀ àfẹ́sọ́nà ẹ̀ ọmọ 16 years ó ti bàlágà tó ti ní nǹkan obìnrin lára tán bá tìwọ́ náà mọ́nú ilé àtọkùnrin fóṣù 6 ṣé kò ní síjọ́ kan tí tẹ́jọ́ ń sọrí bẹ́ẹ̀dì kan náà síjọ́ kan ò ní sítọ́ pé tààrẹ ó gbé tí ó gbé fúkẹ́fúkẹ́ díẹ̀. ó máa ṣẹlẹ̀. ó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọ́n wàá rò bẹ́ẹ̀ kó o tó wáá jẹ́ kí àbúrò ẹ̀ máa gbé ọ̀dọ̀ ẹni tó fẹ́ fẹ́ inú yàrá kan náà lórí bẹ́ẹ̀dì kan náà fún bíi ọdún 2. èmi wò pé ó ti mọ̀ pé boyfriend ẹ̀gbọ́n tòun ni. okay. so kò yẹ òun náà dẹ̀ mọ̀ pé àbúrò girlfriend tòun ni. no matter kò sí bí ara wọn ṣe máa move kò yẹ kán ṣe nǹkan báyìí. kò yẹ kán ṣe é. bẹ́ẹ̀ni. now ìyá ọkọ ẹ tó lọ ṣẹ́yún fún Sarah ọ̀bẹ tó jábúrò ẹ at the age of 17 náà ṣẹ́yún fún àbí. bẹ́ẹ̀ni sà. ṣé wọn mọ̀ pé kò bófin mu ni. mi rò bọ́ mọ̀. o rò bóyá wọn mọ̀. bẹ́ẹ̀ni sà torí tó bá mọ̀ ọ́n ní ṣẹ́yún fún. mọ́mí yín dẹ̀ gbọ́ sí i. no mọ́mí yẹn wọn gbọ́ sí gbogbo àyìnpó ṣẹ́yún ìgbà tí ó lóyún ẹlẹ́kẹta yìí tó yún yẹn ti fóṣù 6 náà ṣẹ̀ṣẹ̀ wá ní wọ́n gbẹ́ pé ó lóyún bọ̀ wọ́n tún sọ fún wa pé Akeem yẹn ló ní oyún àbúrò ẹ̀ ló tún parọ́ fún mi pé ó ní oyún ìgbà tẹ́mi wá lọ sọ́dọ̀ ẹ̀ mọ́mí ẹ̀ tájọ́ ń gbé ni mọ́mí yẹn wá tú gbogbo àṣírí yẹn fún mi lèmi wá sọ fún mọ́mí ọdún ìlà ìṣe. ṣùgbọ́n tó wá sọ fún mọ́mí ẹ̀ kí ni mọ́mí ẹ̀ gbé ń gbèsè. mọ́mí mi sọ̀rọ̀ ni wọ́n ní àwọn máa fọlọ́pàá fi gbé wọn pé. ok ṣé wọ́n tó wá fọlọ́pàá gbé wọn lágbà yẹn. ara wọn retí káà méjì bímọ. kí wọ́n tó lọ fọlọ́pàá gbé wọn. wọn fẹ́ mi rí ṣọ́ọ̀bì wọn sì fẹ́ fọlọ́pàá gbé wọn. wọ́n kẹ́ jánu bí ejò ńgbà náà ni. bẹ́ẹ̀ ni wọ́n para ń gbogbo yẹn. now ṣé wọ́n sì fẹ́ fà kí mu. ara mi lè fẹ́ mọ́. o lè fẹ́ mọ́. o ti filẹ̀ fábúrò ẹ̀. àbúrò mi náà lè fẹ́ mọ́. ṣé wọ́n dénú ọkàn ẹ̀rọ tó kò ní fẹ́ mọ́. mi dénú ọkàn bọ nǹkan tá à ń sọ àti tèmi náà sọ àlè fẹ́ mọ́. àṣé ńgbà tẹ tó fi jọ ń gbélé ńgbà yẹn náà ṣé ẹjọ́ máa sọ̀rọ̀ ṣé ó sọ pé àwọn tí ń tọ̀ síbẹ̀ kò sọ fún ọ. ṣé o ti filẹ̀ fábúrò ẹ̀ báyìí. mo filẹ̀ fún. o filẹ̀ fún kí ló kọ ẹ lẹ́ẹ̀kan sí. Victoria ọbẹ. kí ló kọ ọkọ tó fún yín lóyún. Akeem Akíndélé. níbo ló ń gbé lẹ́kọ̀ọ́. Agbójú láti Mile 2. so ọmọ abọ́lẹ̀ ní Agbójú tó bá ti bọ́lẹ̀ lágbójú kò ní ìdí kan tún ṣe kí n mọ ibi ọjà Agbójú yẹn wọn kàn wọbẹ̀ wọn sọ pé àwọn lọ sí Àtúnlùṣe. Akeem ó sì kìkìkúkì fáwọn ọmọ yìí á ti pàkíìmù o torí ẹ tí ì gbọ́ nǹkan kan láàárọ̀ yìí ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Splash FM 1055 ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi láti ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ lágbègbè Agbójú ẹ̀yin ẹ bá ń ṣí àrẹ̀ kọ́ kàn wọ́n la àwọn Akeem Akíndélé tó fún Victoria
Ọ̀bẹ àti Sarah ọmọ ẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá kan náà tọ́sà wọn lóyún Akeem Akindele Akeem ṣáà àti pé kọ́ máa sọ̀rọ̀ fáwọn Akeem báyìí ni kì í ṣe gbogbo Akeem o ẹ tún máa bọ̀ ẹja tẹ̀síwájú lórí ètò ọ̀hún ọ̀yà níbi à ń bá a lọ yìí kọ́lódùmarè kọjọ́ kọ́ bá wa yanjú ẹ̀ ó dà pé Victoria speak àbí nǹkan lọ́wọ́ níbí yún àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀yà. kò sí anybody tó gbọ́ nínú wa pé wọ́n ṣẹ́ oyún fún èmi ti wà ń bí ká tó wá máa gbọ́ oyún mi tó ní nísìn ló tú àṣírí pé wọ́n ṣẹ́yún fún tẹ́lẹ̀ ìwé bí ọmọ Akeem yẹn náà dẹ̀ ṣe ń sọ̀rọ̀ mo dẹ̀ tún bí Akeem náà léèrè nígbà ìgbà Akeem jọ torí ọlọ ṣé wà tí Sarah ní nǹkan papọ̀ ni torí bó ṣe gbé ọ̀rọ̀ Sarah lórí kò yé mi bọ̀dá ohun tó tún sọ bẹ́ẹ̀ fún wípé jọ ṣé wọ́n lo ní Sarah ni tó fi di wàhálà lọ́rùn ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Sarah báyìí ó ní kò sí nǹkan kan láàrin àwọn mo dẹ̀ pé ọmọ mi jókòó náà títí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kò sí nǹkan kan láàrin ara wọn kódà gbà tí mo dé bíbá ẹ̀ gan mo tún sọ mo ní Akeem jọ torí tọ Ọlọ́run tó bá yẹ kí n kúnlẹ̀ fún ẹ ni màá kúnlẹ̀ fún ẹ ṣé wà tí Sarah ń bá ara ìyàn ó bẹ́ẹ̀ gbọ́n òun fẹ́ àbúrò níjọ́ sọ fún mi kí lè mọ ibi tí mo fẹ́ dojú àdúrà kọ ó láti sọ fún mi pé mọ́mì kò sí nǹkan kan láàrin ara wọn àṣé gbogbo ìgbà yẹn gan wọ́n ti ṣẹ́yún lẹ́ẹ̀mejì fún Sarah àṣé gbogbo ìgbà yẹn gan Sarah tún ti lóyún míì tí mi ò mọ̀ síbẹ̀síbẹ̀ àwọn pípọ̀ yóò jẹ́wọ́ fún mi bẹ́ẹ̀ owó Akeem ń fún ọmọ mi òun ló wọ ọmọ mi lójú òun ló kó sí lórí tí ò fi gbọ́ ti tèmi tí mo sọ fún òkè ìgbà tó lókùnrin wálé òkè tí bá ṣe mo ti bá sọ pé báyìí fún nǹkan tí mi ìfẹ́ kó ṣe kò ní lọ ṣe lẹ́yìn mi ni. Ọlọ́run kó ṣàṣàánú wa àti jẹ àti mu wa kọ́lọ̀ má fi sí ọwọ́ ọ̀gá kó má dẹ̀ fi dàrá láàmú. ṣe rí àwọn ọmọ mi kọ́lọ̀ kó ṣàánú wọn mi torí bọ́rọ̀ wọn ṣe ṣẹlẹ̀ ó sún mi gan ẹ pé àìmọye ẹkún tí mo sún níbi tí mo wà torí mi sí Nàìjíríà ọdún náà bàbá wọn fẹ́yàwó lé mi bífọ̀kù tó fẹ́yàwó lé mi ó ń ṣojúṣe ẹ̀ fáwọn ọmọ ó ń ṣe fèmí náà àdẹ̀jọ́ ń tà ọmọ ẹ̀ta àtìgbà tó ti fẹ́yàwó lé mi àtìgbà yẹn ó ti dàbí pé ó ti dá bùkátà dá mi kò fi bẹ́ẹ̀ ṣe ní tè kò sí nǹkan tó ń ṣe fún wa débi pé ó kúrò lé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ìyàwó ó fi mà àtàwọn ọmọ ẹlẹ̀ èmi nìkan ni mo ṣọ́ọ̀bù tí mo ṣe wàhálà lórí àwọn ọmọ ẹ̀ ó ní mi fẹ́ káwọn ọmọ yẹn di dàkúdà pẹ̀lú ẹbí pẹ̀lú gbogbo làwọn ọmọ yẹn fi máa lọ sí skul máa fẹsẹ̀ yẹn lọ skul ọdẹ jìnnà ọmọ yẹn dẹ̀ rọjú pẹ̀lú mi títí bàbá àwọn yẹn dẹ̀ parí skul wọ́n ní mọ́mì àwọn ò lè dúró sílé mọ́ because èyí táwọn ti jìyà títí fi jáde skul kí n jẹ́ káwọn wá iṣẹ́ lọ káwọn tẹ̀lé ṣiṣẹ́ náà táwọn bá tẹ̀lé ṣiṣẹ́ gba owó àwọn á lọ síbi iṣẹ́ táwọn fẹ́ lọ nǹkan àwọn á dẹ̀ parí iṣẹ́ wọn bí iṣẹ́ lè dì wọ́n mú lò tán ọmọ yẹn dẹ̀ bá ṣe wọ́n dẹ̀ lọ. so ibi tí èyí Victoria tó lóyún yẹn tó ti lọ ṣiṣẹ́ ní mile 2 mo rò pé bẹ́ẹ̀ ló ti pàdé ọmọ bọ́ọ̀lù tó fún mi ọmọ bọ́ọ̀ yẹn dẹ̀ bá sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni tó ló ń kọ́ṣẹ́ nọ́ọ̀sì ni ó ń lọ skul mo tún fi ṣẹ́ sí mo tún fi síbi iṣẹ́ nọ́ọ̀sì mo ọ̀pọ̀ ọmọ bẹ́ẹ̀ wá sọ pé iṣẹ́ tó ń ṣe níbi Chinese yẹn kò lè bí ẹ̀ kó padà sẹ́nu iṣẹ́ wọn á hẹ̀pù ẹ̀ ọmọ mi dẹ̀ pè mí ó dẹ̀ ṣàlàyé fún wọn ní òun máa wálé ó dẹ̀ wálé pẹ̀lú ọmọ bọ́ọ̀lù ó dẹ̀ bá mi sọ aṣọ gbogbo ẹ̀ lẹ́nu kò sí problem ọmọ yẹn ṣàkówó sílẹ̀ Victoria fi bẹ̀rẹ̀ ibi iṣẹ́ yẹn níta àgbà tó wáyá Victoria ọmọ bọ́ọ̀ tó fẹ́ yọkàn mi ò fi sílẹ̀ pé kò fẹ́ jẹ́ kó máa bá ti tiẹ̀ lọ Ọlọ́run á ṣe ìyanu ẹ̀tọ́ ọmọ mi ò dá mi lóhùn mo sọ bẹ́ẹ̀ lẹ́lákọ̀ọ́kọ́ mo sọ bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́jì nígbà tó wá di ẹlẹ́kẹta mo tún láti sọ fọmọ mi pé jẹ́ kó ọmọ yẹn máa lọ́wọ́ ní mọ́mì ṣé mo kó òun ló ń fún òun lówó oúnjẹ òun ló ń ṣe everything fún òun ò rí kankan ṣe bá àṣà ò pé òkè kí n dé kó òun parí iṣẹ́ òun tó bá ti gbà yìí tó bá ti ṣiṣẹ́ jámàjàbù tóun ti rò òun àfilẹ̀. kí ló wá kàn báyìí tá a wá fẹ́ ṣe Akeem ìyá Victoria ọ̀bẹ tá a bá sọ̀rọ̀ tí ń bẹ ní ìlú Cairo ọmọ ọ̀dọ̀ lòun náà ń ṣe ń bẹ̀ ẹja tún gbẹ́ láyé díẹ̀ sí ẹnì sọ́nlẹ̀ ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Splash FM 1055 ẹ bá ń ṣe ààrẹ kọ́ka gbogbo ìpínlẹ̀ Èkó kọ́kàn wọn lára ẹ kú kalẹ̀. gbèsè tá a bá tiẹ̀ máa gbé sẹ́mo pé mi ò sí ní Nàìjíríà nísìn ìyẹn nọ́mbà 1 nọ́mbà 2 ẹni tí bá tiẹ̀ ní pé kọ́ bá mi gbé gbèsè yìí owó náà ni ibi tèmi dẹ̀ wá nísìn owó tó fi mú mi wọlé ni mo ṣe ń san lọ́wọ́ mi tí màá ṣiṣẹ́ ara rẹ̀ so owó ni gbogbo ẹ̀ èyí tó wá látọ̀dọ̀ àwọn òbí náà ló pọ̀ tá a bá ṣe responsibility wa lé wọn lórí tí ọkùnrin kò máa náwó lé wọn lórí ó ṣeé ṣe wọ́n máa lọ lóyún tí wọ́n ní ìwà ní tìtorí pé ṣe nǹkan tó ṣe kí wọ́n dájú ẹ̀ ọ̀nà fi ní kí wọ́n jọ ẹ̀mí ẹ̀ jọ mí lójú kọ́ lọ bá mi gbé kúrò níbẹ̀ nítorí fún mọ́mì mi pé torí ìyá mi mọ́mì mi náà àwọn náà wọ́n bọ́ wọn lọ́wọ́ ni tí wọ́n ti dàgbà ìyá ò dẹ̀ ṣiṣẹ́ kankan tọrọ kọ́bọ̀ táwọn èèyàn bá ń fún wọn lọ́tún lósì náà lọ́ fi ń manage
so wọ́n dẹ̀ sọ wọn pé kọ́ bá mi bá ọdún ọ̀nà kò tí ì ṣe freedom tó bá kó tó ti ṣe freedom lọ́kàn á ti balẹ̀ á ní certificate lọ́wọ́ wọn ní kọ́ bá mi wáṣẹ́ fún tí wọ́n bá mi wáṣẹ́ fún òun náà tiẹ̀ máa ṣiṣẹ́ á máa rí change díẹ̀díẹ̀ kan bàbá wọn ò ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ nígbà tó ti di pé ohun ọwọ́ mi tó máa fi gbọ̀ngàn fà tó ti tọ ohun ẹ̀bọ́ àtìgbà yẹn ni ò ti ní agbára láti ṣe responsibility láwọn ọmọ ẹ̀ lórí mú. ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí a ti pàkíìmù ó sì lóhùn ọ̀ wá lónìí ṣùgbọ́n àti ìrí o ẹ̀yin bá méjì lọ̀rọ̀ yìí pín sí ọmọ tẹ́ ẹ ṣẹ́yún fún ní under age ìyá akíìmù tí ń ṣẹ́yún fọmọ 17 years ẹ̀yin ó kọ ìyá akíìmù ní Kẹ́mi Akíndélé nípínlẹ̀ Èkó tí ń ṣẹ́yún fọmọ 17 years ìyún abala àkọ́kọ́ akíìmù tó fọmọ ìyá méjì lóyún ó ṣe wá ní tọ́ ibùwọ̀ ló fìdí kàn ó ṣe wá ní tọ́jú wọn ó tọ́jú ọmọ tó bí ń bọ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ dá sí i nísìnyí ṣùgbọ́n